ogun ni o. Ànábì wa Muhammad sallallahu ó describe ogun yẹn pẹ̀lú àwọn àdéhìsì oríṣi tá a ti kà. Àwọn àdéhìsì jẹ́ wíwá wípé Israel yóò wọ Lebanon ó ti wọ̀, yóò wọ Syria ó ti wọ̀, àbúrò yóò wọ Urdun àti Egypt. Tó bá ti lè wọ Urdun àti Egypt, ó fẹ́ sìn ohun tá ànábì rí tẹ́nì kankan ò rí, òun nìkan náà lórí wípé nǹkan àwọn alábáwó rí bí òsì ọ̀sẹ̀lẹ̀ wọ́n púpọ̀. Ẹni làákàyè rẹ̀ pé ẹni Ọlọ́run bá ń gbé inú ẹ̀, ìyẹn ni pé ẹni tí máa ń ronú pa Ọlọ́run, ẹni tí máa ń tọ́lọ́ máa bá sọ̀rọ̀ nú, ìyẹn ni tó yẹ pé ẹ̀rí ọkàn ẹ̀ wọ́n máa bá ti èrò Ọlọ́run ọba àlekè ọlá mu. Ẹ ti máa ń rántí Ọlọ́run gbogbo ṣe, kódà bó fẹ́ sọ̀rọ̀ bó fẹ́ ṣe nǹkan kan yọ rántí Ọlọ́run pípọ̀ wọn bá kó ìbínú Ọlọ́run. Àwọn ló lè gbọ́ àgbọ́yé tí wọ́n fẹ́ sọ ìdáadáa yóò wúlò fún bákan náà àwọn onílàákàyè tó orí wọn bá pé tí làákàyè wọn ń ṣiṣẹ́. Kò sí ìròjú pé àsìkò táwa yìí èṣù ọ̀njà ogun tó le. Ẹ sì lọ́ọ̀rì mọ̀ wípé èṣù ní nature mẹ́ta níbi ìjàmbá rẹ̀ pẹ̀lú ọmọ ànábì Adam. Ó ní nature mẹ́ta látara àwọn nǹkan mẹ́ta kan tí wọ́n yàtọ̀ síra wọn. Tí Ṣètánì bá mójútó mẹ́tẹ̀ẹ̀ta, ọmọ bóòlù wo ṣe dí pẹ̀lú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ọ̀rọ̀ ń lọ́rùn ọba fẹ́ẹ̀lì pọ̀ lórí ọmọ ànábì Adam. Ìyàtọ̀ sí èṣù gan mọ̀ pọ̀ ọmọ ànábì Adam ní ìfẹ́ inú tiẹ̀. Tọ́jú pé bọ́lá wọn ọ̀dẹ́ èṣù, bọ́lá wọn ọ̀bà dá èṣù rárá, ọ̀dẹ̀ lọ́mọ ogun kankan, kò ní nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú wa, àwa gan ìfẹ́ inú wa, ọ̀tá wa ni. Torí ìfẹ́ inú yìí ọ̀nà méjì lọ́lọ́run ọba dá sí, ọlábàrà ti ṣe nǹkan méjì. Lọ́lọ́run sọ pé wà nafsi wa ma sawaha, ẹ̀mí yìí mo ṣe pín méjì, fa alhamaha fujuraha, èmi mọ́jú òye kì í ṣe ẹnì kankan, mọ́jú òye fujuraha, gbogbo bí ṣe ń sẹ́lọ̀, bó ṣe ń rún tí ọ̀dá, bó ṣe ń ṣe tí ọ̀dá, bó ṣe ń gbé tí ọ̀dá nú tí ń gbàgbọ́ nú tí ọ̀dá tó ń ṣe tí ọ̀dá, ìlà àmú àtọ̀dọ̀ Ọlọ́run wà ní Ọlọ́run sọ bẹ́ẹ̀. Wàtàkùwáhà, bó tó ṣe bẹ̀rẹ̀ sí máa bẹ̀rù Ọlọ́run tó ń páyà Ọlọ́run náà méjì lọ́wọ́ àwọn ọkàn. Ìyẹn gẹ́gẹ́ náà ń pè ní ìfẹ́ inú. Ṣẹ́gbọ́n mi, ṣùgbọ́n ìfẹ́ inú yìí ọ̀tọ̀ ni torí result ni. Àwọn calculation kan, àwọn functions kan, wọn lọ́ máa ń lédi sí ìfẹ́ inú. Ìfẹ́ inú lè jẹ́ èyí tí ó kú bọ̀, ó sì lè jẹ́ èyí tí ó tọ́ sọ́nà. Gbogbo process bí ó ṣe kó bọ̀ àti bí ó ṣe tọ́ sọ́nà, ibi tó wà náà ń pè lọ́kàn. Ọkàn náà ní tá a bá ti fẹ́ sọ̀rọ̀ ìfẹ́ inú láti sọ pé nafs. Wọ́n tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ báàsì ẹ̀ ń pè lọ́kàn. Tó pé nafs kò kí ṣe ìkà tó lè rí. Tó ṣe nafsu kò kí ṣe ìkà tó lè rí bí róòtọ̀ ni. Ṣùgbọ́n kọ́lùbù ó lè rí. Kọ́lùbù ó lè ṣe kí ó lè rí. Òun ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀jẹ̀. Báàsì ẹran bẹ̀ ni Ànábì sọ. Àlà wà inna fil jasadi mudghah. Ànábì pẹ̀lú mudghah báàsì ẹran ó wà ní ọ̀kẹ́. Ṣùgbọ́n báàsì ẹran yẹn àwọn functions tó wà ń bẹ̀. Òun lọ́mọ ń lè sí hawa. Ọlọ́mọ jẹ́ ká jogún hawa àbí kí hawa kọ́mọ jogún ọ̀kan wa. Ìyẹn ni pé ká má jẹ́ kí hawa inú wa hawa ni tó wù mí. Èso tí ì dá sí o. Èso tí ì bọ́ sọ̀rọ̀ o. Ifo èso tó bá fẹ́ bá ọ sọ̀rọ̀ tó fẹ́ kí ìfẹ́ inú ẹ bá tòun mu yóò ẹsẹ̀ lọ́mọ dààmú ọkàn ni. Torí tí o bá rí ọkàn mú kò lè rí ìfẹ́ inú rẹ, kò lè rí control. Ẹ̀yẹ wa ogun tí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kìí ṣe pé kò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ọjọ́ Ọlọ́run bá ti dá ọmọ ànábì Ádámà lèṣù tí ń bá wa jagun, ṣùgbọ́n tọ̀tẹ̀ yìí gbóná nítorí àwọn nǹkan ìṣẹ̀lẹ̀ ńlá ó ti súnmọ́. Ìṣẹ̀lẹ̀ ńlá ti ṣe kí ni ó ti súnmọ́. Ìṣẹ̀lẹ̀ mẹ́rin kan bẹ tó bá ti jẹ́ wípé yóò ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ẹ máa retí wípé kò ní í ṣẹlẹ̀ tí èṣù láàlú àtàwọn ọmọ ogun ẹ̀mí èèyàn àtàlìjànú tí wọ́n fi rí àwọn iṣẹ́ tó lágbára sí lára ọmọ ànábì Ádámà. Tí wọ́n bá wí ní ogun lọ́nà mẹ́fà wọn à lè rí nǹkan yẹn ṣe. Àwọn nǹkan mẹ́rin ni àwọn nǹkan mẹ́rin Ànábì ti sọ, Ọlọ́run náà ti sọ. Aláwọ̀kọ́ ni pé kẹsìrà tó alikọ́pì tẹ́ńpẹ̀ ní alaharaj tàbí alifita èyí ó kù tọ́pọ̀ àwọn èèyàn bọ́ wà kú ṣé gbogbo tẹ́ ìgbọ́n ó sì kéré wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ bọ̀ ni àwọn ọmọ ànábì Ádámù ara wa gbogbo orílẹ̀-èdè ní ìfọ́fù níbi ìparẹ́ ni. Kódà àkọọ́lẹ̀ kan bẹ lórí wípé àwọn Lárúbáwá gan mọ́sọ̀pọ̀ tóun ikú pàwọn kù díẹ̀. Ikú èwo ogun ni o, ogun ni o, ogun ni o. Ànábì wa Muhammad sallallahu ó describe ogun yẹn pẹ̀lú àwọn àdéhìsì oríṣi tá a ti kà.
àwọn àdìsí jẹ́ wíwá wípé Israel yóò wọ Lebanon ó ti wọ̀, yóò wọ Syria ó ti wọ̀, àbúrò yóò wọ Urdun àti Egypt. tó bá ti lè wọ Urdun àti Egypt ó fẹ́ sìn ohun táwọn ẹbí rí tẹ́nì kankan orí òun nìkan náà lórí wípé nǹkan àwọn alábáwọ́ rí bí oṣù ọ̀sẹ̀lẹ̀ wọ́n púpọ̀ ẹni tó bá current pẹ̀lú tí ń lọ ní Middle East nísìn pẹ̀lú wọn àwọn ará tí Trump sí yóò gẹ̀ẹ́tì ẹ̀ ibi tí nǹkan lọ. Israel wà ní ìpè ọdún 80 ìyẹn ni pé 8 decade. Gbogbo àti Israel bá ti nírú orílẹ̀-èdè tó ní yìí wọ́n ti ní méjì kọjá. Alákọ̀ọ́kọ́ wọ́n ṣe ní tó ń wọ 77 years ọfẹ́ gbẹ́nu lé ọfẹ́ pé 80 ìyẹn ni pé 8 decade. Wọ́n máa pè ní la'natu al-aqdi ath-thamin, ìpè tí ọlọ́gbẹ̀rún gbogbo wọn sẹ́ni pé tó bá ti ń pé 80 báyìí wọ́n sì máa ṣubú, orílẹ̀-èdè wọn ó tùká, wọ́n já wọn lógun wọ́n bá yí wọn jẹ́. Ó náà ní fún àbọ̀ yìí lọ́jọ́ kọ́ gbogbo lọ́bi tí ń kó lọ. As-silahu an-nawawi, atomic weapon tí gbogbo àwọn orílẹ̀-èdè ní China náà fẹ́ ní tiẹ̀ náà ní ìsìn ìjà fẹ́ bẹ̀rẹ̀ láàrin Pakistan àti Guinea, India, àwọn méjì oúnjẹ ní nuclear bomb. Àwọn ìṣẹ̀lẹ̀ káyàwó ìhòkú ọjọ́ ìṣẹ̀lẹ̀ alákọ̀ọ́kọ́ nínú ìṣẹ̀lẹ̀ mẹ́rin ìfẹ́ lọ́jù kí n torí kọ̀ sásìkò ẹmọ̀ rí ṣe. Ẹlẹ́ẹ̀kejì, ìṣẹ̀lẹ̀ ẹni tí kò lágbára tẹ́lẹ̀ kó dá lágbára, ẹni ọwá lágbára kó ṣubú. Ṣàpẹ́kẹ̀ kò rí ọrùn, ọwọ́ rẹ̀ kọ́ ni control wà, ọwọ́ rẹ̀ kọ́ ni control wà. Àwọn tí control ń bẹ lọ́wọ́ wọn ẹ́kẹ̀rẹ́ pé ó bọ́ mọ́ wọn lọ́wọ́, àwọn tó náà wọ́n rí bọ́, àwọn lágbára ayé wọ́n dọ̀lẹ̀ ayé. Ìṣẹ̀lẹ̀ kejì nù ó ti súnmọ́. Ọmọ ìyá ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó náà ni pé àwọn tí máa yàn yàn jẹ ẹ̀mí àwọn tí wọ́n yàn jẹ yóò pin. Ìwà corruption wo lè ìyàn ni jẹ yóò pọ̀ yóò kún gbogbo ayé, ọ̀gá ẹ̀ tó máa handle ẹ̀mí ìyàn ni jẹ. Ẹnìkan ní Nàìjíríà tí a bá lọ wo owó rẹ̀ tó nìkan ní, tí a bá mú owó rẹ̀ tí wọ́n á pín sí 1000 wọ́n á ní kọ́ máa mú 1000 òṣòkọ̀tẹ́ ilé pè náà ju olówó náà lọ. Wọ́n ti pé owó tó ní wọ́n pín sí 1000 wọ́n á ní 1/1000 pẹ̀lú ní pípù lọ́wọ́ rẹ̀, ìyókù kí wọ́n tó wá pín fún àwọn èèyàn 1000 ó dín ní ẹyọkan. Tí a pé wọ́n ti fún ní ẹyọkan 1000, a rí ẹni tó ní owó lọ́dún wípé tí a bá gba 999 àbí tó kọ ẹ̀kọ́ tó kọ 1000, tí a bá gba 999 nínú owó rẹ̀ 1000, ẹyọkan tó ṣẹ́kù náà wọ́n àti fámílì ẹ̀ wọ́n máa ná wọ́n máa sẹ̀mí pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí olówó tí wọ́n máa lo mọ́tò tó wọ̀n, wọ́n máa jẹ oúnjẹ tó wọ̀n, wọ́n máa tráfù, wọ́n máa wọ plane, wọ́n máa gbélé tó wà pa gẹ́gẹ́ bí olówó tó ìkú náà ni. Dájú pé ẹnìkan ó ní owó tó yẹ pé ó yẹ kí èèyàn 1000 ní oníkan lọ́wọ́ lọ. Kò sí nǹkan kan tó fẹ́ fi ní lọ́wọ́ ju àbòsí lọ. Ìtọ́pọ̀ jù nínú wọn over 90% ló lè yé ó lè. Ìyá àwọn èèyàn jẹ dúkìá àwọn èèyàn náà sọ di ti ara wọn. Tẹ́ bá ṣe lẹ́lẹ̀ kẹta yìí ó náà ní ṣẹlẹ̀ káàkiri àgbáyé náà ìyá àwọn èèyàn jẹ. Wọ́n àwọn kan bẹ̀rẹ̀ pé àwọn ẹ̀jẹ̀ gàba lórí owó wọ́n ti límìtì orílẹ̀-èdè gan ibi tó lè lówó dé. Bẹ́ẹ̀ náà wọ́n límìtì àwọn olówó tẹ̀ wíì náà ibi náà lè lówó dé. Àwọn olówó náà límìtì àwọn mẹ̀kúnnù náà ibi táwọn náà lè lówó mọ́. Bẹ́ẹ̀ ni corruption wa pọ̀ ìfìyà jẹ ní ìyẹn ni jẹ́ nítorí pé àwọn kàbá ọ̀rọ̀ wọn ti jọ bí ẹni pé àbọ̀lọ́wọ̀n lè mú wọn. Wọ́n ti di bẹ́ẹ̀ sọ bá sọ́lọ́wọ̀n lè mú wọn ni. Kí ni ìtì pọ̀ ju irun tó ṣẹlẹ̀ lọ́wọ́ yóò wà lé inú tó máa burú tó bá ti táìmù ẹni pé àwọn olè àwọn làwọn èèyàn wọn máa sọ pé ẹgbẹ́ bí òpùrọ́ òun ni yóò di olódodo alkhohin àdíṣà ẹ̀rẹ́ gbogbo fún òwe ó ń jàmbá òun ni wọ́n fọkàn balẹ̀ sí ẹni táwọn máa pé yóò jìwó ẹ̀wọ̀n tí ṣẹlẹ̀ ní politics wa ẹ mọ̀ wọn pé olè ní gbogbo wọn ẹ̀rẹ̀ tó ń kéèpù wọn náà gbogbo yìí nìyàwó tẹ́lẹ̀ mẹ́rin mẹ́rin mọ́sáṣì gbogbo tí ọlọ́run tí ò lè láìpì ara àwọn ọmọ ṣèkìtìyà láàrin olè méjì tí ò lè APC ní kálò ní àbó lè PDP káàlì ìrọ̀lẹ̀ gbogbo yìí gbogbo wáyé náà jẹ́ àwọn aráàlú rẹ̀ ó lè láì gbogbo rẹ̀ owó tó ọgbà lọ́wọ́ wọn kẹ́ni tí kọ̀rọ̀sọ̀ bá ti dé báwọn ní rí ìyànjẹ pọ̀ láìláì Yorùbá mi yìí kò sí ibi kẹ́kẹ́kẹ́ ti lè rí injustice tánà bí n dákọ̀ rẹ̀ corruption ní ọkọ̀ tẹ́lẹ̀ rẹ̀ ṣe gbọ́
kò sí ibi kankan tẹ́ ẹ bá sì sí rí justice ọlọ́run pa corruption ẹ̀ bẹ́ẹ̀. èrè fún mẹ̀kúnnù tí ò change tí ò ṣẹlẹ̀ fọlọ́sọ̀ kọjá kò bínú kò bá àwọn tí ń bilẹ̀ tí ń balẹ̀ jẹ́ kò bá wọn wí kọ́kọ́ ìṣan kọ́dà àfẹ́ yín àwọn olóòtú padà fẹ́. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ọ̀kan fún yín. èmi ọ̀kan kí ẹ tí ó bẹ ìgbó olórí burúkú lẹni náà ó rí nǹkan ọ̀mọ́ ọkàn sọ ìfẹ́ inú ẹ̀ lásán láì lẹ́yìn. Buhari sọ láìpẹ́ yìí ó ní iye ẹnu dúkìá tí mo ní kí n tó di president ọlọ́dún mẹ́jọ gbà tí mo parí ọdún mẹ́jọ ó ti dé ní kò lé. èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo gbàgbọ́ bẹ́ẹ̀ irú ìṣẹ̀dá tó lọ́wọ́ bá dànù ṣùgbọ́n èyí lórí burúkú tó ẹ ti já Nàìjíríà ẹ ní gbàgbọ́ bẹ́ẹ̀ lẹ́lẹ́. àwọn lórí burúkú ti pọ̀ jù tí wọ́n bá dá dìbò lórí burúkú ní ọ̀wọ́lé amúgbó ní ọ̀wọ́lé wèrè ní ọ̀wọ́lé ẹni tí ọ̀dá ní ọ̀wọ́lé ẹ̀yìn ìmẹ́ rẹ̀ sì dì kò sí ẹgbẹ́ dìbò tí ń bọ̀ táyà ní ìdí lórí owó nígbà ìdí bá pa yín wọ ọjọ́ bò tó wá ń fún yín 25,000 30,000 wọ́n yàtọ̀ bá ní ọ̀tún gbà 50,000 wà nílẹ̀ mo ń sọ fún yín lónìí pé ẹ dìbò tí ẹ kọ́ wọ́ọ̀tì 50,000 ó dẹ̀ lómi ọgbà 100,000 nítorí ìbò ẹyọ kan. tí ibi tẹ́lẹ̀ bá ti rí injustice tí kò ṣe stop corruption ó ti kárí mẹ̀kúnnù àti gbogbo àwọn àfa àti ibi tí ọ̀yẹ́ kọ́ wà ní ọlọ́run wa máa ń pè èrè rẹ̀ ní injustice yẹn ni pé ẹ wà jẹ́ ìyà ẹ sì nílé dìnnà ìyà yẹn ẹ nílé correct ẹ. àwọn nǹkan tí mo dákọ mẹ́rin yìí tó bá ti ń ṣẹlẹ̀ sẹ́gbọ́n mi tó bá fi lè wáyé kò sí ti ń bẹ lẹ́yìn ẹ̀jú kí máa dì kọ́ wa lọ kí dàjálẹ̀ kọ́ wa lọ tó bá ti wá padà jálẹ̀ kò ní pẹ́ Jésù ọ̀wá nígbà tí a sọ fún pé Jésù ò ní wá ẹ fà wọn ìlú àwọn olódò lásán Jésù ń bọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì ọba lẹ́kọ̀ọ́ sọpọ̀ lẹ́kọ̀ọ́ bàbá rí tí a kà kọ́ wá wọn kó tí a kọ́ ẹ ń bá dì náà ìpèsè Jésù ò ní wá olórí burúkú lọ fẹ́ yà sọ pé ànábì ló rán ni kò sí ẹnì kankan tó bá pè ànábì ló rán pé olórí burúkú lọ so òṣèré aláìmọ̀ kan orí ibú tiẹ̀ tẹ́yẹ kọjọ́ wọn olè jẹ́ 1,000 tó lé nígbà tí ó nìyẹn èyí kan pé ààrẹ pòfẹ́sọ̀ náà sọ pé wọn rò bí Jésù ni wá o táyà náà máa sọ̀rọ̀ pòfẹ́sọ̀ lórí kí ni ọgbà oyè lórí olódo kí ló máa ń pẹ́ Jésù ń bọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ àrẹ́bì ni àrẹ́bì fi sọ̀kùnrọ̀ ó àdíìsì tán hánú àná ọ̀rọ̀ Ọlọ́run àwọn olódò tẹ́ ẹjọ́ ń parọ́ fún ayún tẹwà lókà ẹnìkan máa pa ọ̀rọ̀ Ọlọ́run ni ó ń bọ̀ àbáwọn ṣẹlẹ̀ mẹ́rin yìí yọ ṣẹlẹ̀ bìfọ́ rẹ̀ èyí ó kù tọ́pọ̀ àwọn alágbára ó ṣubú àwọn alágbára wọn máa sí kíni wọn máa ṣubú injustice yọ hàn kò síbi tí ò ní dé lórí ilẹ̀ ayé corruption ó sì bá gbogbo nǹkan jẹ́ kò síbi tí corruption ò ní dé tẹ́ bá ti wá rí báhùn wà láti ń bọ́ lẹ́yìn ẹ̀nà ṣùgbọ́n kí ló máa bí gbogbo mẹ́rin tó máa bí iná ní ogun tí èṣù bá lè wín ní ogun láàyè mẹ́fà èyí ogun lọ́dọ̀ rẹ̀ nìkan kò síbi tí èṣù ti jagun bẹ́ẹ̀ bá bí ọmọ 1,000 wọn ká ti bí 1,000 tẹ́lá bí ọmọ 1,000 lè ṣe èṣù láti pa ẹyin òun máa yí ẹyin ni ó sì máa pa bẹ́ẹ̀ ṣe pọ̀ làwọn náà lòun náà lọ́mọ tọ́pọ̀ ọmọ kan àìwọ́ kan ọmọ rẹ̀ kan èṣù kan oúnjẹ agun lọ́nà mẹ́fà wọ́n sáré ká ẹmúra sí mẹ́fà number 1 tó ti lè jẹ́ pé ìfẹ́ ẹnu ẹ ti tóbi jù ìfẹ́ ẹnu ẹ yọ bẹ́ ẹ̀rí ọkàn rẹ sẹ́gbẹ̀ẹ́ kan báyìí ẹ̀rí ọkàn sẹ́gbẹ̀ẹ́ pé ní ẹ̀rí ọkàn àwọn ọ̀rọ̀ náà tó ti gbọ́ tó bá mẹ́rin wá pé a ní kí ní ìyọ̀ ọ̀dà ẹ̀rí ọkàn nù lórí nǹkan dáadáa tọkàn ọkàn rẹ sọ fún ọ pé èyí lọ́dà èyí ọ̀dà ìtọ́fẹ́ ṣe èyí ọ̀dà èyí lọ́dà àmọ́ tó bá wá di pé ìfẹ́ mẹ́wàá lágbàdo pé tí ń sẹ́rẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ ó ti gbá ọkàn rẹ sí ẹ̀gbẹ́ kan èso ti wọ́n ìnẹ́ ẹ̀rí ọkàn wá rí ìwọ nìkan náà lóní kì í ṣèṣù lóní lẹ́yìn ìgbà tí yí pé ọ fọ́nú lórí pé service ni ọ́ ó wá jọra rẹ lójú pé tó bá rò tó bá ti rò nǹkan kábàá mo rò nǹkan kábàá ó ti wá ń jọra rẹ lójú pé ara ìkó wọn ò lè gẹ́ẹ̀tì ẹ̀ ìṣọ́ àjókòó tí ọ bí a máa sọ pé nítorí ní bóyá lọ́mọ yìí pé ìwọ Ọlọ́run lọ́mọ máa ń fún ọ ní àwọn nǹkan kan kì í ṣe pé èèyàn lásán tẹ́ẹ̀dà ṣọ́ra ẹ máa ń sàskárù jù ìṣọ́ àwá síbi ìfẹ́ inú ẹ lọ́ba máa jọ ẹ lójú pé àskárù mọ̀ ṣe ìgbà sáà lórí ẹnìkan lórí ayé ti ṣerú ẹ ìṣọ́ ọba ọlọ́bẹ̀ pé ó ṣe ń rò náà ni o ṣẹ́ni tó tó bẹ́ẹ̀ lágbàáyé lọ́ba ní ẹ̀ka tó ṣẹlẹ̀ bá ní àwọn màlẹ́kà ló ṣe àwọn màlẹ́kà lọ́bọ̀ ṣe ìṣúná bá wọn amẹ́ríkà lóòótọ́ kódà kápọ̀ bá tètè gbójú báyìí náà ọ̀bà rí fìrí wọn gbogbo jọ́dọ̀lá ó rí fìrí wọn lọ́nà bá rí fìrí èṣù lórí ó lè rí mọ̀lẹ́ká kò sẹ́tò lórí mọ̀lẹ́ká ṣùgbọ́n lè rí so tàbáwọn àlejò wọn dẹ̀ mọ́ design rẹ̀ tó ó rò bí mọ̀lẹ́ká ní kìí sí mọ̀lẹ́ká yóò àwọn bọ́ sọ̀rọ̀ tó bá rí pé ọgọ́ ọmọ pé ọgbà wọn mọ̀lẹ́ká tó ń di Ọlọ́run lọ́rọ̀ ni pé gbogbo tí má ti sọ fọ́kọ́ ọmọ tẹ̀lé lọ́nà bá wọn sọ pé àwọn pọ́lọ́ ń sọ̀rọ̀ ó ti láta mọ́ràn kódà lẹ́kọ̀ọ́ kan wájú Ọlọ́run aládùn òsì ó lẹ́ ti burú nù ọ ìfẹ́ mi ẹ ló wú ọ èṣù ń ja ogun yẹn lọ́dọ̀ àwọn afáà náà
àtẹni tí ò ní mọ̀ àtẹni tí màá rí òtó àti ibi tó ti ní mọ̀ ó lè ní mọ̀ ṣùgbọ́n níbi kan ò ní mọ̀ dáadáa ń bẹ èso wà lo ìfẹ́ nù rẹ kọjá ìjàmbá ní abala ibi tó ti ní mọ̀ ọ wà máa fẹ́ nù sọ̀rọ̀ ò ní fẹ́ gbọ́ ẹ̀rí. Number 2, rìsọ́ọ̀tì ìgbà tí ọkàn yẹn bá dọ̀tí iná ní ìfẹ́ nù máa dìde láti máa ṣe tiẹ̀ lọ àmọ́ tí ọkàn rẹ ọba dọ̀tí tí mọ́lẹ̀ Ọlọ́run bá wà nbẹ tó máa gbọ́dọ̀ Ọlọ́run máa ka ọ̀rọ̀ Ọlọ́run ọ̀dẹ̀ ìgbàgbọ́ náà ọ̀rọ̀ Ọlọ́run kò ní jẹ́ kí ìfẹ́ nù yóò gbérí Ànábì lẹ́nu ẹ̀kọ́ tí ìní máa nínú yín títí tó fi pé ìfẹ́ nù rẹ yóò máa tẹ̀lé délé Ànábì sí kíni tí mo mú wa. Ẹlẹ́kẹta tí a rí méjèèjì yìí tí wọ́n pè ní ìfẹ́ nù ni pé kò decide pé tó ṣeré ọ̀sọ́ jáde ó ṣe níṣẹ́ ọkàn rẹ bó ṣe rí ìfẹ́ nù rẹ ó ṣe rí. Méjèèjì wọn ń pè ní Islamic personality as-shakhsiyya al-islamiyya pé ẹni yìí mùsùlùmí gidi ni tó ṣe méjèèjì ẹni ń pè ní kiri o mùsùlùmí gidi tó fi pè ọ ní mùsùlùmí gidi. Number 3, èṣù wa máa ń lo ilé tó bá ti ṣìyàwó fẹ́ àbò ṣì ọkọ ní ó ṣì ọmọ bí tínú ilé rẹ ọba ti wá tó bẹ́ẹ̀ ni ọkàn rẹ sì dá ìfẹ́ nú ẹ dá ọkàn rẹ dá inú ilé rẹ tí òtò wọn máa bá ọkàn rẹ jẹ́. Èèyàn máa ń níyàwó rẹ kó bímọ rẹ kó lè fi protect personality ẹni níwájú Ọlọ́run àti níwájú àwọn ọmọ àná dáadáa ẹjọ́ ọba ti rí lẹ́gbẹ́ dìde kó lọ fẹ́ àwòtọ́ gbádùn tí wọ́n máa rán ọ létí bí tó bá gbàgbé yọmọ mójútó ọmọ yọbọ rèé yóò ọ̀gá ẹni Ọlọ́run ni tó bá ti fẹ́ẹ̀lì inú lè rí ó fẹ́ẹ̀lì inú lè rẹ tó bá fẹ́ẹ̀lì ní àfẹ́sì wọ gàgà èso ń bẹ́ nù ó mọ̀ fẹ́ yàwó gidi especially ẹ̀yin rẹ̀ dáná kan tó pé fine girl wá káàkiri ẹ̀ wà mú mínà ọ̀pọ̀lọpọ̀ fine girl ti bẹ́ta lónìí ẹ̀yin gbádùn wọn lẹ́lẹ̀ 98% ẹ̀yin gbádùn wọn mú ọba tí ì lo gan òun kó ti lo rẹ̀ ẹ lọ wọ́n wọn tó bá mẹ́kọ̀ọ́ gidi tẹ̀ ẹ̀ sọ́ra ẹ má wá àwọn oníjàbù fẹ́ẹ̀kì pẹ̀lú ìjáàbù lásán ní máa ní wọn kì í sí pé ẹ ti bẹ́ẹ̀ ní ìjáàbù ní máa ní ọkọ̀ ìṣù ìjáàbù tọ́lọ́ ẹ lọ wá obìnrin gidi kí ẹ̀dẹ̀ mí ni ẹni o ẹ má wá yóyó kan káàkiri o tó bá wá yóyó yóò sùn ọ inú ilé yóò dàrú tí inú ilé bá ti wá dàrú yóò bà wọ́n náà jẹ́ ọba ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Number 3, ibo lè fẹ́ kọ́lé sí ibo lè fẹ́ rẹ̀ ti lé sí ìlú wo lè fẹ́ máa gbé community wo lè fẹ́ gbé ibo lè fẹ́ máa gbé àdúgbò wo agboolé ibo tó bá jẹ́ agboolé ó lè jẹ́ small society tó bá jẹ́ community ó lè jẹ́ small society tàbí kó jẹ́ big society bí odidi ìlú wo lápòjú ẹ̀ ibi tá a bá fẹ́ gbé kárí pé ibi tó dáa tí òun ní bá ọ̀ jẹ́ orí society tí ọ̀ dáa environment tí ọ̀ dáa pé kó lóde sùkúù tọmọ rí ọ̀nà ibẹ̀ lọ sùkúù tẹ́tì lọ tọ́jú ara yín ibẹ̀ lọ jàwá tẹ́tì lọ sí business gbogbo àwọn nǹkan tí society máa ń ní tí fi ń jẹ́ society àwọn tó wà ń bẹ àwọn èèyàn dáadáa ní wọ́n bá family ẹ̀ jẹ́ tó ọ̀bà kó family ẹ̀ kó mbẹ́ yóò lé solution tí Islam ń wé wọn náà ní kápá pẹ̀lú jama kì í ṣe jama ìtàn kàmájú kọ́ alukọ̀lá sáwò jama tó ní program tó pé fáwùjọ so tí àwùjọ bá dá sukùl lẹ́tí ọ̀dà òun náà dá sukùl lẹ́tí òfin kàńtà rẹ̀ tó jẹ́ Islamic model school adé tí àwùjọ bá ní market tí ọ̀dà òun náà dá tiẹ̀ ìbílẹ̀ tó bá lọ sukùl tí ọ̀dà yẹn pé Islamic social movement tí èsè ẹgbẹ́ títàn sí wá sí ẹ̀ka lọ́sẹ̀ so tí ìyẹn ní pọ́kàn yẹn sọ pé wọ́n gbọ́n irú táwọn ẹbí gbé kalẹ̀ Mẹ́dínà làwọn náà sì kéde náà gbé kalẹ̀ tí wọn bá ṣe jẹ́rápò ní Mẹ́kà wọn bá yí wọn jẹ́ síbẹ̀ yìí náà fi wá area ìlú mi táwọn ti lè ráyè gbé di generation ṣẹ̀ṣẹ̀ kẹ́lẹ̀ tí ń bọ̀ tí wọ́n gbọ́dọ̀ mọ̀ ibi tó bá kọ́lé sí àbí tó rẹ́ǹtì àbí area àbí tó máa gbé tó máa jẹ́ pé ibi wọ́n ti bọ́ ọmọ jẹ́ fọ́ tó bá rí ọmọ ẹ̀ bàjẹ́ wọ́n bá inú ilé rẹ̀ náà jẹ́ tó ti àwùjọ nù ẹ̀kẹrin abẹ́ karùn òun náà ní country tí country ọba dáa tó wà lọ́wọ́ àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbí wọn kẹsìn kún àbí wọn fẹsẹ̀ darí rẹ̀ wọ́n bá àwùjọ jẹ́ àwùjọ ọba family jẹ́ family ọba ọ̀gàgà jẹ́ yọ ọbọ̀ kan jẹ́ yọ ọba fẹ̀nú ẹ̀ jẹ́ ìtọ́parí ẹ̀ òun náà làgbáyé ètò kan náà ní darí àgbáyé lọ́wọ́lọ́wọ́ ẹ̀ òun náà l'Amẹ́ríkà lẹ́yìn náà àwọn t'Amẹ́ríkà kó mara àwọn náà pín ayé sọ́dọ̀ kò sẹ́ni ẹ̀ka tí wọ́n tẹ̀lé wọn bá country ẹ̀ jẹ́ ó ní sí dáadáa sáwọn ará country ẹ̀ tọ́lá àwọn lọ́mọ àbọ̀ ó ti wọ́n dẹ̀ máa káwọn kàkà wọlé tí wọ́n máa ta fún yín tó lè báyé yín gan náà jẹ́ ó yé nìsín ọjà tí Amẹ́ríkà ń tà fún Nàìjíríà ọ̀pọ̀ níbi pé ó dàbí ọmọ jọ yín lójú àwọn nǹkan táwọn bá lò tán wọ́n tà fáwa ó dà wọ́n ń ta díẹ̀ fún wa wọ́n ń ta chicken fún wa wọ́n ń tọ́tí wọ́n ń ta àwọn nǹkan mímu wọ́n ń tó oògùn fún wa tẹ́ ń kó wa kí ló dé tó gbogbo ayé wa nọ́mbà wa kó wa tí èsì fáwọn olè ṣe lọ́dọ̀ wa ta ló ń halẹ̀ wọn kan máa wá tíjọba wà bá serious kó produce àwọn oúnjẹ tó jálá ní tí ò ní sí àràmù kanú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ yìí tí ò bá sí àràmù nù ẹ̀ tẹ́ni á máa jẹ ẹ̀ẹ́dẹ̀ báyìí nǹkan tó yẹ pé kò ní jẹ́ kí ọjọ́ orí yán pẹ́ tẹ́ fi kú àwọn ni wọ́n ṣe ètò àwọn nǹkan tó yẹ pé bí diabetes ń ṣe wà àwọn èṣù fi jagun ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà diabetes ní ń pa ọ̀pọ̀lọpọ̀ ṣúgbọ́n ìbẹ̀rẹ̀ ṣúgà ní ń pa wọ́n ṣúgà wá ti pọ̀ jù bẹ̀tà àwọn olóyìnbó tó ṣètò ṣúgà náà wà orúkọ kìíní ṣe ṣúgà ti ń bẹ lára rẹ̀ orúkọ àwọn dókítà ń wọ́ọ̀nù wa táwọn òṣèlú máa mú gbogbo àwọn oúnjẹ tí ń bayé wa jẹun àwọn ni wọ́n ń tà tábà jókòó lórí oúnjẹ ìbílẹ̀ wa wọn bá làwọn máa ń ṣe wa àtàwọn oògùn tí wọ́n ní a máa lò oògùn míì yóò wo àrùn kan yóò sì kéré ti àrùn márùn sínú ara rẹ̀ ó ṣe ní mo sọ fún yín gbogbo àwọn abẹ́rẹ́ tẹ́lẹ̀ bá a gbọ́dọ̀ ṣọ́ra ìjọba wa ló sì lè sọ àwọn olè mà títà ara rẹ̀ lọ́yẹ́ kọ́ máa ṣe ọ̀yẹ́ kó gbá tiẹ̀ wá tọ́lá àwọn tí ń ṣe nǹkan ìlágbàáyé awo ayé ni wọ́n sì ń gbé sùn ṣe ó sì ní kankan nígbà tí wọ́n dákọ̀ tó sùn tí wọ́n jagun ó sì mú ẹni ọlọ́run jẹ́ àṣẹgun èso ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ bí kọ́lù sátẹ̀
الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله